Ẹ káàbọ̀ lónìí a kí yín sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tá ó ti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ nínú èdè Yorùbá. Ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ ó jẹ́ ọ̀kan lára àwọn ìsọ̀rí ọ̀rọ̀ nínú gbólóhùn èdè Yorùbá. Ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ òun ni ọ̀rọ̀ tí ó jọ ọ̀rọ̀ orúkọ gan tí a máa ń lò nígbà tí a kò bá fẹ́ lo ọ̀rọ̀ orúkọ pàtó. Ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ yìí mẹ́fà ni wọ́n nínú èdè Yorùbá. A ní mẹ́ta ní ipò ẹyọ ní ipò ẹnìkíní, ẹnìkejì àti ẹnìkẹta. Bákan náà a ní mẹ́ta ní ipò ọ̀pọ̀ ní ipò ẹnìkíní, ẹnìkejì àti ẹnìkẹta. Mẹ́ta tó wà ní ipò ẹyọ ẹnìkíní ni èmi, ẹnìkejì ni ìwọ, ẹnìkẹta ni òun. Mẹ́ta èyí tí ó wà ní ipò ọ̀pọ̀ ẹnìkíní ni àwa, ẹnìkejì ni ẹ̀yin, ẹnìkẹta ni àwọn. Kí là ń wí? A wí pé ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ ni àwọn ọ̀rọ̀ tí a máa ń lò dípò nígbà tí a kò bá fẹ́ lo ọ̀rọ̀ orúkọ ní pàtó. Mẹ́fà ni àwọn ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ wọ̀nyí: èmi, ìwọ, òun, àwa, ẹ̀yin àti àwọn. Àwọn wọ̀nyí ni a máa ń lò nígbà tí a kò bá fẹ́ lo ọ̀rọ̀ orúkọ. Kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tí a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ nínú èdè Yorùbá. Ara ìsọ̀rí ọ̀rọ̀ nínú gbólóhùn èdè Yorùbá ni ọ̀rọ̀ àrọ́pò afarajorúkọ jẹ́. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa mú àkọ́tún wá sí ojú ìwòran yín, ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá síwájú sí i, ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Tó bá jẹ́ lórí ayélujára wa ní www.yorubaclinic.com ní kí ẹ ti yẹ̀ wá wò kí ẹ sì kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó di ìgbà míì tí a máa pàdé, èmi atọ́kùn àti olùkọ́ yín Ọláìyá Àyìndé Ọlárìnwájú, mo wí pé ẹ wà ní àlàáfíà. you.